Mo ti kórede o, mo ti káyọ̀dé o, yeah. Akórede ni mí o, mo ti kórede o. Bẹ́ẹ̀ ni mo ti kórede, mo káyọ̀dé, mo kó ìbùkún dé, mo kó ìgbéga dé, mo kó ìṣeré dé wá fún ẹ̀yin olólùfẹ́ ètò Miliki Express. Ẹ ti mọ̀ pé tẹ́ bá ti rí Bímbọ́, ìdùnnú dé, ẹ̀rín dé, ọ̀yàyà dé, bákan náà ọgbọ́n àti ìmọ̀ ẹ kò kí ń ṣe agbára mi àmọ́ Ọlọ́run ọba Olódùmarè ló fi sí wa lórí àti ẹni pé yá ẹ máa lọ kẹlẹ́ máa dá àwọn èèyàn ní ẹ̀kọ́. Ẹ má wá gbàgbé ìdúpẹ́ ó ṣe kókó ó ṣe pàtàkì. Ẹ bá ti ń jí ní gbogbo yọyọ ká máa kúnlẹ̀ pé Olúwa Elédùmarè ó ṣe pé mo wà láyé mo wà lálàáfíà. Ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti sọnù ọ̀pọ̀ ní ò tiẹ̀ sí láyé ọ̀pọ̀ ló wà láyé bí aláìsí àfi yọ̀wọ́ ṣùgbọ́n a fi ń gbé orúkọ Elédùmarè ga nítorí ìdí èyí ẹ ká máa dúpẹ́ láṣẹ Èdùmarè ẹnu ọpẹ́ tèmi àti tiyín báyìí kò ní kan á máa rọpẹ́ dú bákan náà ohun rẹ̀ ohun ayọ̀ báyìí kò ní wọ́n ní ìdílé gbogbo wa. Orúkọ tèmi ni Bimbo Badmus Madiva tẹ́ bá gbọ́ Queen Madiva èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ojú oge of the universe Bimbo náà ni sexy ọmọge tó wà talented èmi náà ni tẹ́ bá tún wá ń gbọ́ akọrin bí ẹni jẹ̀kọ Bimbo Badmus Madiva tá máa kọ Madiva yẹn ẹ fi kún ìsẹ́yìn Queen Madiva. Ètò Miliki Express ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn tí mo pé pàṣẹ bá ń ṣe lórí ètò yẹn máa láǹfààní láti kọ́ ọgbọ́n àti ìmọ̀ṣẹ́wárí lọ́sẹ̀ yìí ohun tí mo mú wá fún wa tẹ́ bá ń gbọ́ ó kà màmá ẹ wò ó lọ́sẹ̀ yìí àwọn tó ṣẹlẹ̀ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa ó pọ̀ jàǹtìrẹrẹ ní ti dáadáa àti ní ti ìdàkejì lóòótọ́ kò sẹ́ni tó pé tán àmọ́ alóhun kan tó yẹ pé tí ẹ bá gbọ́ ẹ máa wò pé ṣé tó nìkan bá ìṣẹ̀lẹ̀ ó jẹ́ ohun tó jẹ́ pé lọ́pọ̀ ìgbà máa wò pé kí ló wá dé láàrin àwọn olùmọ̀ọ́ká wa àmọ́ aláti fi tó ẹ̀yàn ara létí ohun tí ó lọ. Bákan náà ẹ láǹfààní láti gbádùn campus gist láti ọwọ́ Tóyìn Abdul ọmọ mi lẹ́pa tó bad bẹ́ẹ̀ ní á fún wa ní bó ṣe ń ṣẹlẹ̀ ohun tó yẹ ká mọ̀ nípa ohun tó ń lọ ní àwọn campuses wa káàkiri. Bákan náà ẹ láǹfààní láti gbádùn oríṣiríṣi orin ọlọ́gbọ́n ọjọ́ kí tẹ bá gbọ́ báyìí tẹ máa ń gbọ́ ẹjọ́ ṣọ́ọ̀kì ẹ ṣe kíni ẹ ṣákìtì bọ̀bọ̀ ẹ wo lẹ́ni ilé púpọ̀ torí pé mo kó ohun aládùn ohun alárinrin wá fún wa lórí ètò lẹ́ni nítorí ìdí èyí ẹ ká lọ gbọ́ orin ọmọ mi Slim Case Azama bẹ́ẹ̀ ni ká ṣe kíni ká fi ṣí ètò yìí sí tá bá wá padà dé ètò Miliki Express á ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹ máa bá wa ká lọ. Èmi ò lè sọ bẹ́ẹ̀ kí in short mi lè sọ̀rọ̀ báyìí kẹ́ má bàbá tí pé mo yẹ sọ gẹ́lẹ́ òun náà ni ó ṣe rí ẹ wò kọ́lọ́n kó ṣàánú àwọn ìlú mọ̀ọ́ká wa bí mo ṣe máa ń sọ èèyàn bíi tiwa náà ni wá èèyàn ẹlẹ́ran ara báyìí òun náà ni wọ́n kò lè sẹ́ni tó pé láyé ìbẹ́ẹ̀ ni bí mo ṣe wà mi pé ẹ̀yin náà bákan náà gbogbo ọlá ní ohun àlébù díẹ̀díẹ̀ tá a mọ̀ pé à ń ṣe tá a dẹ̀ ń gbàdúrà láti yí padà pé Olúwa ìwà kí n máa kọ́ máa kí n kọ́ máa bínú yìí mo fẹ́ kó kúrò láyé mi àdúrà làwọn máa gbà àṣì ìbálẹ̀ sí ń gbàdúrà yẹn náà àtúmọ̀ ṣe kíni àtúmọ̀ ṣiṣẹ́ láti jẹ́ kí ìwà wa yẹn kó ṣe kíni kí ó dára sí yẹn ni wípé kò sí ẹ̀dá láyé ìbáyìí tí ó pé tán Ọlọ́run tó dẹ̀ dá wa ó mọ èrèdí ó ti dá wa ká má wà torí pé celebrity báyìí ni role model mi yes àwọn ni mo look up to as a model she's my godmama my godmother my gbogbo mi ní ká má ní role model bẹ́ẹ̀ mi náà ṣe wáyé mo ní role model àmọ́ ká wo dáadáa ìwà wọn ká má wo àìdá ìwà torí pé ká dẹ̀ ní ọkàn wa pé kò sẹ́ni tó pé kò dẹ̀ sẹ́ni tí ó dára tán ẹ wo àwọn ẹni tó dé ní ti abala àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ ká lọ gbọ́ orin Ọlámídé tó kọ wọ́ọ̀skẹ́ yẹ̀wò tí wọ́n rọ́mọ tó fine bí Bimbo báyìí kò ṣe kí ni kó wò kó yẹ̀wò mo ṣe remix fúnra mi nìyẹn ẹ wo tó Miliki Express ó ṣì ń tẹ̀sán tá a bá máa padà dé Tóyìn Abdul lè máa bá ní agodo tá a máa já wa sí ohun tó yẹ ká mọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. Ẹ káàbọ̀ sórí abala campus gist gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ orí abala yìí láti máa mú wá bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń happen káàkiri campuses wa orí abala yìí láti máa ń sọ fún gbogbo àwọn ìwà tí àwọn stúdẹ̀ǹtì àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ tí wọ́n ń wù láàrin school wọn yálà níbi tán ń gbé ni ò tí a mọ̀ sí hostel tàbí láàrin school tàbí gbogbo ẹni agbègbè tí wọ́n bá wà orí abala yìí láti máa sọ fún yín orí abala yìí náà láti máa ń jẹ́ kí àwọn òbí kí wọ́n mọ irú ìhà tí lecturer ń kọ sí students tàbí ìhà
lẹ́tà tí student fúnra rẹ̀ gan tó kọ sí lecturer. Orí abala yìí láti máa ń jẹ́ kí àwọn òbí rí gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀, gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìwà ní o, láàrin students ní o, láàrin lecturers ní o, láàrin security school ní o, láàrin workers, teaching and non-teaching staffs àwọn school. Orí abala yìí láti máa mú wá fún láti máa ń jẹ́ kí ẹ mọ bó ṣe ń lọ, bó ṣe ń ṣẹlẹ̀, bó ṣe ń happen gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ lórí abala yìí. Tóyìn Abdul ní orúkọ mi gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀. Ṣé wá rí lọ́sẹ̀ yìí ohun tí mo ní fún yín ó wà báwo mo ṣe fẹ́ sọ o. Ohun tí mo ní fún yín ó ṣe kí ni, ó ní ìkìmí tí ó yẹ kẹ́ understand nǹkan tó ń jẹ́ ìkìmí, ó ní weight. Kí ni mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ yìí? Òun náà ni ìwùwàsí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìwà tẹ́ ń wò yẹn ó jẹ́ one of the best thing tó lè jẹ́ kí ẹ̀dá sustain láyé, tó lè jẹ́ kí ẹ̀dá ṣe kí ni, kó dé anywhere tó bá lọ tó yẹ pé ó máa wà comfortable, ó máa wà okay, ó máa feel free. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà wa students ṣé rí students ló ní oríṣiríṣi ìwà lọ́wọ́ o. Students ló ní the worst and the best. Ṣé rí àwọn students ló ní. Ṣé rí ó ní àwọn particular ìwà kan tí àwọn students máa ń wù. Particular one tí mo dé fẹ́ sọ̀rọ̀ lórí èyí, òun ni kí wọ́n máa fi ojú tẹ́ńbẹ́lẹ̀ àwọn security school wọn tàbí àwọn cleaners school wọn. Ṣé rí kíní ìwọ́pọ̀ gan láàrin àwọn students wọ́n ń pé ó ní particular one tí mi fúnra mi gan experience. Ṣé rí cleaner yìí ó gbálẹ̀ class tán fine, kò tètè dé nìyẹn, ó pẹ́, okay time tẹ́yìn students wá dé ó sì ń gbálẹ̀ lọ́wọ́. Normally ó ti bẹ̀yìn ó ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú wípé ó ṣáà give excuse pé nǹkan kan ló ṣẹlẹ̀ tóun fi pẹ́ dé this and that. Kí students kọ̀ dúró bíi 5 minutes níta kí woman yẹn kọ̀ fi clean tán kó ṣe everything tán. Àwọn tó kù ti accept. Ṣé rí this particular girl ẹni kí ló ṣe? Ó ní kí gbà tẹ́ mọ̀ pé ẹ̀ ní kíní láti ṣiṣẹ́, kí ló dé, kí lẹ gbaṣẹ́ fún, kí ló ṣe. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí woman yìí tó yẹ pé gbogbo àtàwọn àbẹ̀gbọ́n feel bad and we are like kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Jọ tí rẹ̀ ìbá jẹ́ ọ̀gá nínú organisation kan jọ torí Ọlọ́run wàá máa sáàkì woman yìí fún just today. Tó dẹ̀ mọ̀ pé woman yìí gan naturally àdèmọ̀ woman yẹn kò ń ṣe bẹ́ẹ̀ kó pẹ́, ó máa ti ṣe tán káwá gan tó dé school. Most times gan kí n rí akọ̀ máa mọ̀ pé wọ́n ti tún school ṣe ni. But just because Sherry, everything in life it's all about báwo mo ṣe fẹ́ sọ, kò sí ẹni tí ò kì í ṣe mistake ní life, you don't get. No matter how perfect you are or you think you are, Sherry, ìgbà kan máa ń wà tó yẹ pé àwọn mistakes díẹ̀díẹ̀ kan mo tún lè má pè ní mistake. Ìgbà míì some situation will just occur tó máa affect probably nǹkan tí ẹni náà ń ṣe presently, but we shouldn't use that to do what? To take that as an excuse with àwọn tí ó wà lágbègbè or something like that. When it comes to security aspects, what's there? Most times our students máa ní àwọn security yóò ní manners, wọn ò mọ bó ṣe ń bá yàn sọ̀rọ̀, wọn ò mọ bó ṣe ń ṣe kinní, but several times students gangan ló máa ń fà. Ẹni báwo ló ṣe ń fà? Most times ó máa rí security culty demand ọmọ ilẹ̀ Yorùbá, even tá a bá tẹ̀ kí n ṣe ọmọ ilẹ̀ Yorùbá nìkan, Igbo, Yorùbá, Hausa, gbogbo wa la ní culture and manner tí wọ́n fi train wa. Mo dẹ̀ wá sure pé Nigeria generally our well disciplined and trained when it comes to culture. It's as good as kó má jẹ́ security gan, normal person gan tó bá pàdé lọ́nà, good morning, it's simple. Okay fine, no okay nìyẹn, security dẹ̀ ni hey wait stop there. Wàá kọ́kọ́ wò pé who are you to stop me? The look alone gan security ma feel bad. Tí o bá ní intention gan láti sọ anything tẹ́lẹ̀, bóyá ó kàn fẹ́ correct ẹ fún nǹkan, wàá fún ní impression láti jẹ́ kó wá another fault from you. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni students máa ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ tí kò make sense. Imagine kí students máa sọ fún security pé see come, you're just a security man, don't just talk to me anyhow, I'm a student of this school. Ìgbà tó jẹ́ student of the school, ṣebí workers lòun náà nínú school. Iṣẹ́ ẹ̀dẹ̀ ló ń ṣe. As students, ẹ jẹ́ ká máa fi ẹ̀kọ́ ṣẹ́rí. Everything is all about reading. After reading, there are some manners you should also teach yourself. Mo dẹ̀ wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ òbí wa kọ́ wa ń lé, bó ṣe mọ àwọn ọmọ mi ìwà tó wà nù àyẹ̀ gangan la máa ń fẹ́ wù, which is not right. Ẹ jẹ́ ká mọ bí wọ́n ṣe ń respect
àwọn èèyàn no matter the level no matter the class tí àwọn ẹni náà ò bá wà ẹ jẹ́ ká mọ̀ bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe ń hùwà pẹ̀lú àwọn èèyàn lágbègbè wa ẹ má máa jẹ́ ká máa belittle gbogbo àwọn tá a bá rí yálà àwọn security ni àwọn cleaner ni in fact even àwọn non-teaching staff mi gan ẹ máa rí wọn pé after all they are not my lecturer ẹ má máa jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bá ṣe ń hùwà láwùjọ ní gbogbo àgbègbè tá a bá wà with manners alone it goes a long way ṣe rí ìwà lásán gan ó lè gbé yín débi tí ẹ expect láyé ìwà tẹ́ ń wò yẹn is paramount it's so very very important fún wa láti ní tí ẹ bá níwà gan ẹ lè sustain iṣẹ́ ọwọ́ yín ẹ jọ̀ọ́ nítorí ẹ lọ mú bẹ̀yìn ni mo rọ̀ yín ní gbogbo ẹ̀yin students ẹ jẹ́ kí a máa rí everybody as same thing irrespective of iṣẹ́ or position tí wọn bá wà mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni. ẹ wo mí ní ríjú báyìí lọ ní abala campus gist ọ̀sẹ̀ yìí mo lérò pé ẹ kọ́ ohun ẹrẹ́ nǹkan dìmú nínú nǹkan tí mo sọ fún yín ẹ jọ̀ọ́ ẹ̀yin students ẹ ṣe kíni ẹ ṣe àtúnṣe ẹ ṣe amendment gbogbo ẹ̀yin security or cleaners náà tẹ wá wò pé torí pé wọ́n jẹ́ students ẹ fẹ́ kó máa harass yín ẹ fẹ́ kó máa belittle yín ẹ̀yin náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa fún wọn ní respect títí wọn as students ẹ jọ̀ọ́ ni mo rọ̀ yín ni mo bẹ̀ yín ni láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run ìdùnnú ayọ̀ ohun ọ̀tun la máa gbé ṣe nínú ayé wa gẹ́gẹ́ bí students lágbára Ọlọ́run àwọn onírìnjú báyìí lọ orúkọ mi ṣe ni Tóyìn Abdul ṣẹ̀rí tẹ bá wò pé ó náwọn gist kan tẹ fẹ́ fún mi ó náwọn ọ̀rọ̀ kan àbó náwọn ìṣẹ̀lẹ̀ kan tí ẹ fẹ́ sọ fún mi tàbí ẹ sọ fún wa lórí Orisun ẹ lọ sí @Orisun TV kí ẹ ṣe kíni kí ẹ tẹ̀lé wọn kí ẹ fi comment sí síbẹ̀ tẹ bá dẹ̀ wá wò pé ẹ fẹ́ tẹ̀lé mi lórí Facebook ẹ lè lọ sí Lasifat Tóyìn or lórí Instagram ty_classic ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ lọ bá mi pàdé Madiva fẹrẹ ètò ṣì ń lọ ire. ká tó wá ṣe kíni ká tó tẹ̀síwájú ká tó lọ gbọ́ orin ká lọ jó sí orin níní ọlá tó pe àkọlé ẹ̀ ní Bọ́dà Sodiq ó yá Bọ́dà Sodiq ká lọ gbórin tó ṣì ń tẹ̀síwájú à ń bọ̀. Òun ni ká jẹrọ pẹ́ lẹ́nu àmọ́ òun fà fún báyìí kò jẹ́ wo bí kí máa ṣe kíni kí máa tún pètò lọ torí pé tó bá ní kí máa sọ̀rọ̀ látàrọ̀ dálẹ́ lórí ètò Miliki Express àti máa ń gbọ́ ọ́fàyè gbà mí ẹ wo ì máa fún wa ní oríṣiríṣi ohun tí a máa ṣe kíni a máa kọ́gbọ́n lára ẹ̀ àti máa kọ́ ẹ̀kọ́ lára ẹ̀ pàápàá jùlọ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá wọ́n sọ fún wa kọ́lọ́pọ̀ gbà òwe ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ̀ pé lọ́pọ̀ gbà òwe àwọn olórin máa fi ń kọrin òwe yìí à ń kọ́ ẹ̀kọ́ tó pọ̀ láti ẹ̀rọ lọ́jà wípé lọ́pọ̀ ìgbà máa ń fẹ́ ká máa gbọ́ àwọn orin àtijọ́ bí mo yẹ sọ torí pé nínú àwọn orin tá a máa ń gbọ́ àwọn orin a máa láǹfààní láti kọ́ ọgbọ́n aláǹfààní láti kọ́ ìmọ̀ kún ìmọ̀ ẹ ká gbìyànjú ká má sọ àṣà àti ṣe wa nù àwọn tájọ́ ọmọ Yorùbá ká wùwọ́ ọmọ Yorùbá bákan náà ká máa ṣe dáadáa ká ṣe èrè torí pé ire báyìí òun ni ó pé ká má ṣe aburú kalẹ̀ má ra aburú sọmọlàkejì kó tó bá lọ aburú sọmọlàkejì ẹ ò mọ̀ èyí tó ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ ká wá rántí pé bọ́lọ́run ṣe dá wa ó dá wa ká máa bí sí ká máa rẹ̀ sí á wà bí sí à rẹ̀ sí à ní àwọn èèyàn láyìíká wa à láwọn ọmọ tó pọ̀ ká wá torí ẹ̀ ká máa wà tó tọ́ ká wà tó yẹ láṣẹ Èdùmàrè Ọlọ́run á fi èrè sí iṣẹ́ gbogbo wa lápapọ̀ ló gbogbo àwọn tó yẹ ṣe tó Miliki Express lẹ́ni àwọn tó yẹ kẹ́ máa gbóhùn mi tó yẹ kẹ́ máa rí mi gbọ́ àwọn tó yẹ kẹ́ máa rí mi wò pé tiẹ̀ rí Bímbọ́ Queen Madiva rè ẹ ti rí mi wò àwọn kan lọ́wọ́ lẹ́yìn ìtàgé mo kí wọn pé ọkù iṣẹ́ takuntakun láṣẹ Èdùmàrè Ọlọ́run á fi èrè ṣe gbogbo wa ẹ má wàá gbàgbé bó ṣe máa ṣe polówó ọjà òun ni àgúnmọ̀wọ̀ ẹ má polówó ọjà yín lórí tẹlifíṣàn Orísun ẹ ti mọ̀ pé omi ni wá àkì ń bá ẹnikẹ́ni ṣọ̀tá ẹ má bọ̀ kọ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ti mọ̀ pé tẹ bá ti gbọ́jà yín wá sórí Orísun pàápàá jùlọ lórí ètò Miliki Express tẹ bá ń gbọ́ ajé ó ti bọ ayé rẹ ti fi lè ṣe kíni ó ti fi lè yín ṣe ibùgbé ẹ kàn sí wa lórí Facebook www.facebook.com/orisuntv lórí Instagram @orisuntv lórí Twitter náà @orisuntv ẹ wọ́n rò pé Bímbọ́ Badmus Queen Madiva lè fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tí mo kẹ́ Bímbọ́ àti ẹ máa ń gbọ́ highlife Queen àwa náà ni ẹ má wọlé láìpẹ́ láì jìnnà ẹ rí mi ní màá wá lórí ètò yìí ni o máa fún yín ní àwọn orin aládùn yẹn highlife jùjú tó yẹ pé tẹ bá ń gbọ́ ẹ máa wò pa ṣé Bímbọ́ náà ṣé Bímbọ́ rèé Bímbọ́ kọ́ Madiva ni Queen Madiva bẹ́ẹ̀ ni mo kẹ́ Bímbọ́ Badmus Madiva tí máa ń pera mi ní sexy ọmọge tó wà talented tí mo pé talent pọ̀ ni bá ṣe ń sọ̀rọ̀ náà là ń kọrin àtúnṣe òwò àwa náà kọ́ Ọlọ́run bàbá ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ sí mi náà pé Bímbọ́ wọ́n bá mi darí ayẹyẹ wedding mi ni o Bímbọ́ máa bọ̀ ó yá fẹ́ ṣe birthday ẹ fẹ́ káwọn èèyàn jókòó mi fẹ́ kó wá bá mi dúpẹ́ mo wà lé fún yín
màá wá ṣe kíni màá darapọ̀ mọ́ yín. Bákan náà fẹ́ polówó ọjà lórí tẹlifíṣàn Orisun pé Bímbọ́ wo fẹ́ kó sọ̀rọ̀ nípa ohun báyìí tí mò ń tà ẹ kàn sí mi lórí Instagram @officialmadiva. Bá ṣe ń tẹ̀lé mi báyìí màá tẹ̀lé yín. Ẹ kàn send message sí mi lórí DM. Ẹ wo láàrin ìṣẹ́jú àyà báyìí ń dàyé lò torí pé èmi ò kí ń fi àwọn fans mi báyìí mi ò kí ń fi yín ṣe rárá. Lórí Facebook mi Bímbọ́ Badmus Madiva ẹ kàn sí mi náà níbẹ̀. Màá ṣe kíni màá dá yín lóhùn ní kíákíá àti kíákíá. Ẹ wo ètò Miliki Express ó ti wá sí ìparí báyìí ní bẹ́ẹ̀. Ẹ wo ẹ kí n fún wa ní orin àmúrelé orin aládùn látọwọ́ Qdot gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì sọ àwọn ológo gbéra tán mo gbéra tán ọmọ ológo dídán ológo tí ó ṣe kíni tí ò ní rival ogo àgbáyé ogo tó ṣe kíni tó tàn tó máa fáwọn ọ̀tá lójú. Orúkọ tí mo yí padà Bímbọ́ Badmus Queen Madiva ni mò ń jẹ́. Ẹ ká fi orin Qdot gbẹ́sẹ̀ ká fi ṣe lọ ká fi re ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà kan náà.